àwọn agbésùmọ̀mí ya wọ mọ́sálásí jímọ̀ lásìkò ìgbà tí wọ́n ń kírun jímọ̀ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn olùjọ́sìn ni wọ́n kó lọ. ọ̀rọ̀ mà ti di bó lọ yá mi ní ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí àwọn agbésùmọ̀mí ti ṣe àkọlù sí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí jímọ̀ eléyìí tó wà nílùú Dan Ali ti ìjọba ìbílẹ̀ Damusa ní ìpínlẹ̀ Katsina. gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó tẹ Atótó Arére Online TV lọ́wọ́, àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n ṣiṣẹ́ láabi náà ní ọjọ́ jímọ̀ níbi tí àwọn mùsùlùmí ti wà ní mọ́sálásí láti kírun jímọ̀ tí wọ́n sì jí àwọn ènìyàn gbé lọ. àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n dìhámọ́ra ogun ni wọ́n ya wọ ìlú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn mọ́ àwọn olùjọ́sìn tí ọ̀pọ̀lọpọ̀ ń sá àsálà fún ẹ̀mí wọn. iye òǹkà ènìyàn tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jí gbé báyìí ni kò tí ì di mímọ̀ títí di àkókò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí, bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe mọ́sálásí ẹyọ kan ṣoṣo ni wọ́n ṣe àkọlù sí. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀